Mo kí wa káàbọ̀ sórí ètò iṣẹ́ mi òwò mi lórí ìtàkùn ɁWɁ Media. Lórí ètò yìí ni a ó ti máa fi ọ̀rọ̀ wá àwọn oníṣẹ́ ọwọ́, oníṣòwò àti òṣìṣẹ́ gbogbo lẹ́nu wò kí a bá lè máa rán ara wa létí wípé ẹ̀tọ́ ni fún wa láti ṣiṣẹ́ àbí láti ṣe òwò kí ebi má bàa pa wá. Ẹ máa bá wa ká lọ. Orúkọ mi ni Alhaji Shakirudeen Balógun, alásàlátù ìjọ̀gbọ̀nsì. Welding works tí mo ń ṣe, mo dẹ̀ tún ṣe supplier àwọn nǹkan tó fi ń kọ́lé bíi granite, stone doors, àwọn sharp sand. Àdúpẹ́ ọ̀dọ̀ Ọlọ́run ní ìgbésí ayé mi ìkájú primary 4 sí 6, ṣùgbọ́n mo dúpẹ́ pé nígbà tí mo jáde ìwé kẹfà mo lọ kọ́ àwọn iṣẹ́ kan bíi mechanic, panel beater àti àwọn oríṣiríṣi iṣẹ́ bẹ́ẹ̀ tí sísá mi kan gẹ́ bí ìyá ó ń wò fún mi pé lọ́jọ́ iwájú ṣé iṣẹ́ yẹn lè tóbi jẹ ni àbí nǹkan kan. Mo ṣe pinnu pé mo fẹ́ ṣe iṣẹ́ welder. Mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé àtìlẹ́yìn tí àwọn ẹbí mi mo ṣe àṣeyọgàn. Dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí pé iṣẹ́ yìí Ọlọ́run nìkan ló yàn fún mi o. Ìgbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ yìí mo ní ẹ̀gbọ́n púpọ̀, mo dẹ̀ ní ìyá àti bàbá, kò sí ìrànlọ́wọ́. Suddenly níbi tí mo ti ṣiṣẹ́ yìí káàkiri tí mo ń kọ́ṣẹ́, mo wá rí pé ìdíwọ́ wà. Nígbà yẹn ìgbà tá a bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ṣe ni ọ̀gá mi sọ fún mi pé mo máa san 25 naira. 25 naira yẹn náà àti san di ó rọrùn. Lẹ́yìn ọdún bíi 3 ló lé mi pé kí n kúrò níbi iṣẹ́ yẹn pé ẹni tí kò bá ti ṣe agreement mo ní láti padà sí iṣẹ́ conductor tí mo bá mọ́tò ń ṣiṣẹ́ lọ sí Èkó nǹkan kan. Ó tó bí oṣù 2 sí 3 kí n tó lè rí 25 naira. Mo wá padà síbẹ̀. Ìgbà tí mo kọ́ṣẹ́ yẹn tán kò ságbára láti ra irinṣẹ́, ṣùgbọ́n mo máa ń bá wọn ṣe àwọn iṣẹ́ kan gbà yẹn, ká ṣe cup rack tó máa ń kó kọ́ọ̀pù sí ní sitting room àwọn àgbàlagbà, àbí ká ṣe iron bed. Ẹni tí mo máa ń ṣe kíni yẹn lọ́dọ̀ ẹ̀ kì í ṣọmọ Ìjẹ̀bú Mùṣín. Mo á rí pé ẹni tó ní welding machine tó ń náà wá lò láti Ìbàdàn, ọmọ Ìbàdàn ni, ó ní kó máa fún àwọn ẹbí òun ní owó tó wá ti jẹ́ ẹ̀tọ́ tòun. Ṣùgbọ́n ìgbà tó yá mo rí pé ọ̀gbẹ́ni yẹn fẹ́ kúrò nílùú, mo láti pálí mọ́. Ó wá lóun máa ta rédíò kékeré kan fún mi 60 múrí mẹ́ta, which is 60 naira. Mo fún lówó yẹn bẹ́ẹ̀ kó fún mi ní receipt. Mo wá decide pé kó dáwọ́ mi padà fún mi pé mi lè ra nǹkan tó ní receipt. Irinṣẹ́ yẹn ni mo wá sísì lọ́wọ́ ẹ̀ tí mo fi jẹ́ ìyọ̀dẹ̀ mi lẹ́nu. Lẹ́yìn bí ọdún 3 tí àwọn tó ní irinṣẹ́ yẹn dé láti ilẹ̀ Haúsá, mo dá irinṣẹ́ wọn padà fún wọn. Iṣẹ́ tá à ń ṣe yìí ó kéré tán kí wọ́n bá máa kọ́ iṣẹ́ yìí ó gbọ́dọ̀ wà ní age of bíi 15 years. Ó dẹ̀ gbọ́dọ̀ lọ sí ilé ìwé torí pé a máa ń lo tape rule, a máa ń lo iron square, gbogbo nǹkan tó ní measurement. Ó dẹ̀ máa ń láti kọ quotation sílẹ̀ pé òun fẹ́ ra nǹkan báyìí, èyí báyìí ní kíní, èyí báyìí ló máa ṣíkú fún un. Ṣùgbọ́n iṣẹ́ tó dáa ní iṣẹ́ welder tí wọ́n bá forí tì tó bá dẹ̀ kọ́ tó bára lẹ̀, torí tọ́lọ́pàá máa bá ṣe ó lè gba iṣẹ́ 8 million, ó lè gba iṣẹ́ 10 million jù bẹ́ẹ̀. Tó bá dẹ̀ pé ẹni tó serious tí kò lè afẹ́ ayé àti make ẹ̀ kò ní ṣòro. Nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú Nàìjíríà ń sìn, tí ọmọ bá tẹ̀ kàwé ó gbọ́dọ̀ níṣẹ́ ọwọ́. Iṣẹ́ ọwọ́ ṣe pàtàkì torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ àpapọ̀ tó ti jáde yunifásitì tó ń ṣe gbogbo ẹ̀ tó jẹ́ pé àti ríṣẹ́ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè wa ó rọrùn. Ní tèmi o, èmi ti nínú àwọn ọmọ tèmi rán ní yunifásitì tí ń ṣe 8, mo yan àwọn bíi 2 láàyè láti jẹ́ pé kán jẹ àǹfààní iṣẹ́ yìí. Wọ́n dẹ̀ ti kọ́, èmi ti kọ́, mo ti ṣe freedom, mo ti ra iṣẹ́ fún, ó ti wà láàyè ara ẹ̀ tó dẹ̀ ti ń dá bùkátà gbọ́ tí ká ní problem lórí wọn.
ìmọ̀ràn mi sí ọmọ Nàìjíríà ni pé èèyàn gbọ́dọ̀ kọ́ṣẹ́ ọwọ́ kó mọ̀ fún ìlọsíwájú ẹ̀ àti lè lálàáfíà láti lò nínú Nàìjíríà. Èmi Alhaji Shakirudeen Balógun Ìjẹ̀bú Mushin, iṣẹ́ mi òwò mi òun ni mo mú yangàn.